máa sára lè jínú wàlí ìnsí ó lè máa lọ bẹ́ẹ̀. Inni istatọ́tù antafusu mini hakitori samawati wala haridi fa anfusu la tanfusunna illa bisultan fabi ayi allahi rabbikuma tukaziban. Mo kí gbogbo àwọn ìlàrí ọlọ́run ọba látọ̀dọ̀ bàbá wa àbárígi dáwọ́mà bàbá wa sọ ibùlí bayani wá ti ibùyani pẹ̀lú bàbá wa ìmáàmù Gàmbàrí gbogbo oríjìnà ọmọ Ìlọrin ọgbọ́dọ̀ lọ́wọ́ Gàmbàrí nú torí àwọn ẹ̀yà titi wa Gàmbàrí náà ti rẹ́rù yìí kí àwọn ẹ̀yà tiwa. Gbogbo ẹni tó bá ti lóhùn ọmọ bàbá ìmáàmù Gàmbàrí a jẹ́ pé kò kí n sòrí jìnnà ọmọ ìlú yìí Ìlọrin. Mo kí bàbá wa mukadamu masdar Sheikhul Amaawy bàbá lẹ́yẹ ń kọrin bàbá wa tascom gbogbo yìí ni mo kí. Hunaka suyuhi awliyahu kirami humu sasiliyu nakisabandi rifai Tijani Wakehilani Gasali Wadiami Waseygu Suyuhil Arifina Sunusi Allah wakallahu Rabbuna ya mali khairi satin Sulitana kullu la hawli ya Sheikh Abdul Kadiri. Lágbára Ọlọ́run tí a bá ti gbọ́ wá sítan yányán a fẹ́ gbádùn Barama dáadáa. Bàbá ní kò wá gbà. A fẹ́ gbádùn Labaika tani náà. A fẹ́ gbádùn ẹ̀ náà. Ibi ò kọrin. Awọ kọrin, àkọrin. Ó jọ orin ni. Ibi náà ti mọ orin kọ nù. Mo orin kọ. Ọlọ́run tẹ̀ ń jẹ́ màá kọ. Náà orin kéwú la máa kọ. Yóò dá. Ìtàwọn náà ń kọ orin kéwú ni o. Bẹ́ẹ̀ni. Àwọn Barama ń gbá lórí ni o.